ẹ̀bárò gidi ọmọ ènìyàn bínúbínú wọ́n bínú ẹyẹ àlùkò wọ́n tún kìyẹ́ ẹ̀ bó sùn àlọ́mọ ẹ̀dá bínúbínú wọ́n kẹyẹ lèkélèké bọ́nú ẹfun kàkà kó bàjẹ́ fọ́mọ ẹyẹ ṣe bí lọ́mọ ẹyẹ ń dán lọ́mọ ẹyẹ ń jẹ̀gbádùn gidigidi wọ́n bínú orí títí tí wọ́n fẹnu wọn sọsọkúsọ ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ti pàkan lọ̀kan tó ń rú mo ti ṣèkìlọ̀ fún ọba Aláàfin Ọ̀yọ́ lọ́jọ́sí pé kí bàbá ó ṣọ́ra lórí àpèrè tí wọ́n wà yẹn pé kí wọ́n ṣe jẹ́jẹ́ mo ti kọrin ewì ìmọ̀ràn fún Aláàfin pé kí wọ́n máa rọra ilẹ̀ ń yọ̀ mo ti pariwo tètè gbọ́ yín pé bẹ́ẹ̀ bá bá èké nílẹ̀ ò gbọ́dọ̀ ṣèké bẹ́ẹ̀ bá bá ọ̀tẹ̀ nílẹ̀ ò gbọ́dọ̀ ṣọ̀tẹ̀ gidi ìdàgbàsókè ìlú Ọ̀yọ́ ni kò jẹ yín lógún ṣùgbọ́n ọba òwú adé kọ̀ kí ló dé ṣájá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ni kékeré kọ́ ni bàbá ti ju ọmọ lọ Aláàfin Ọ̀yọ́ ẹ̀sìn mẹ̀dọ̀ ẹ tètè wí fún Aláàfin Ọ̀yọ́ kó bọ́lẹ̀ ń bẹ̀ pátápátá ẹ dúró ná ìgbà wo ló bá bí gbọ́lọ́gorí ìtẹ́ ná nígbà wo ni bàbá dé tó ń sáré gulegule ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ kára yín ó balẹ̀ lórí àlééfà ọba Aláàfin Ọ̀yọ́ ọba òwú adé eléwé tùkíní ẹṣẹ gẹ́gẹ́ o ẹṣẹ gẹ́gẹ́ tẹlẹ gẹ́gẹ́ ẹ dẹ́kun ẹ jọ̀ọ́ ìdàgbàsókè Ọ̀yọ́ ni kẹ́ ẹ jẹ́ kó jẹ yín lógún ni mo ṣe ń pariwo ìyẹn ló mú ọlọ́ládé akékaka máa bọ̀ nígboro ni mo ṣe ń pariwo ẹnu mo ṣe ń ro àròyé èdè Ọọ̀ni ìrìnsà kì í ṣe ní tẹ́ ẹ lè rí fi rárá bàbá yín bàbá yín lọ́ọ̀ni ìrìnsà ṣe Ọọ̀ni ìrìnsà kì í ṣe ní tẹ́ ẹ lè máa fẹnu sátẹ̀ ìfá àbàdà ẹ lè fẹnu sẹ́tọ̀ Ọọ̀ni ìrìnsà kẹwọ́ ojúlówó ọmọ Odùduwà ó mọ̀ gbarata irọ́ ni wàláyé ó ṣe é wọ̀ ọba Akeem ọwọ́ adé ìwà àrífìlẹ̀ wù tẹ̀lé Ọọ̀ni ìrìnsà rí 48 hours lórí kíni kí ló dé wọ́n lè sọ pé yín lọ lórí aládé wọ́n lè sọ pé yín lọ lórí ọba Bímbọ́lá ẹ bọ́lẹ̀ ń bẹ̀ gbogbo ẹ̀yin àgbààgbà Ọ̀yọ́ gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹgbẹ́ ọba Bímbọ́lá ṣàkíyèsí o kí bàbá ṣe jẹ́jẹ́jẹ́ kí wọ́n gbómi sùúrù mu gidigidi kí ló dé gan èmi ló ń fa sábà bí ẹ̀nà kí ló dé kí ló fa fà ń fà kí ló dé tó jẹ́ pé o títí tí Ọọ̀ni Séjú Adé Olúbùṣe ẹ̀rí ogún fi wàjà òun ọba Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ wọn gba tara wọn ìjà ṣá kí ló dé tí wọ́n jọ ń gbómi ìjà kaná lójoojúmọ́ kí ló ń fa sábà bí ẹ̀ bẹ́ẹ̀ fi tàsìkò yìí ó ṣe sùúrù gidi gbàrà tó ní Adéyẹyè gorí àpèrè tán ló ti tẹkọ̀ létí ó dìlú Ọ̀yọ́ ó yọjú sọ́ba Adéyẹmí Lámídì ṣebí bàbá ló wá kí ọmọ ṣebí ìgbẹ́ ìfẹ́ tó ń tà láfíà lọ́ọ̀ni gbé lọ́wọ́ ó ń polongo ìrẹ́pọ̀ láàrin gbogbo lọ́balọ́ba bàbá ń gbìyànjú bílẹ̀ Yorùbá ó ṣe wà níṣọ̀kan ni lójoojúmọ́ ló ń pọn rere ojoojúmọ́ ló ń pariwo ìrẹ́pọ̀ láàrin gbogbo ọmọ aládé láàrin gbogbo ọmọ Odùduwà ìṣe ló fẹ́ kí gbogbo wá ríra wa bí ẹbí kan bàbá Ọọ̀ni ìrìnsà ẹ dúró ná kí làwọn Ọ̀yọ́ fira wọn pè gan gidi kí ni wọ́n fira wọn wé o ó jọ mí lójú ó ṣe mí ní àyín ó ṣe mí ní kàyéfì bí wọ́n bá sọ pé Ọọ̀ni kì í ṣe bàbá táwọn ẹ sọ fún mi níbo lórí ìrùn Ọ̀yọ́ ná àbí báwo la ti fẹ́ porí ẹjẹ́ tà ní porí kòkò tá a fi ṣe é ó yá báwo la ti fẹ́ pìtàn Ọ̀yọ́ tà ní fífẹ́ sí ẹ sọ fún mi ibo la ti fẹ́ sọ̀rọ̀ Ọ̀yọ́ ná tọrọ fẹ́ òní jẹyọ náà níbẹ̀ ọba Bímbọ́lá Òwú Adé ẹ jọ̀wọ́ o kábíyèsí èmi ò jẹ́ lórí adé bí torí ọmọ ọba ni mí ọmọ ọba lèmi gẹ́gẹ́ ni mo sì ń tẹ̀lẹ̀ kárẹ́ yóò gbọ́ ọba Aláàfin Ọ̀yọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọọ̀ni ìrìnsà gidi títẹ̀síwájú tó gbọ̀ngbọ̀n balẹ̀ Yorùbá ti lé tó kó ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá ni kò jẹ yín lógún o mò ń pariwo mò ń ké nírònà torí ogun Fúlàní ajínigbé wọ́n ti wọlé sí wa lára kèrèmí kọ́ ẹ jẹ́ ká jọ pàtọ̀pọ̀ kíntàn ó gidigidi kí ilẹ̀ Yorùbá ó lè padà wá lálàáfíà ẹ̀yin ọlọ̀tẹ̀ ṣe irú náà sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ ṣọ́ra gbogbo ẹ̀yin àríjẹ́ níbi mọ̀dàrú ẹ kọ̀wé ọmọ yín bọ́ sọ kẹmọ́tẹ́rí gbèpè aládẹ̀ ni mò ń pariwo ẹ ṣèkìlọ̀ fọ́ba Olúgbọ́n kí bàbá yé pàtàkì náà ọba Olúgbọ́n sọ pé Ọ̀yọ́ lórí ìrùn àwọn ṣé bàbá ti gbàgbé níbo wá lórí ìrùn Ọ̀yọ́ náà
ṣé ẹ ti gbàgbé pé Ilé Ifẹ̀ gangan l'Ọ̀rànmíyàn ti wá tẹ̀dó sọ́yọ́ nígbẹ̀yìn? ṣé ẹ fẹ́ gbọ́ o bí wọ́n bá jẹ ọba lọ́yọ̀ọ́ lé ó di dandan kan náà bí ó délé Ifẹ̀ wá gba idẹ Ọ̀rànmíyàn ni. àìwá gba idẹ Ọ̀rànmíyàn á jẹ́ wípé ètò ìfinijoyè Aláàfin ò tí ì pé wàláì. onírìṣà ọ̀dúndún aṣòdédèrò àtúwọ̀n ká níbi wọ́n gbé dáná rán àpòtítọ́sẹ̀kùn èké ìtí ọmọ irúmọlẹ̀. onírìṣà máa ṣiṣẹ́ olóore rẹ lọ jìgbìnì bí àti àkún ọ̀jẹ̀jẹ̀ ti fìdí ọ̀tẹ̀ jálẹ̀ ó dájú ó káre láyé ọ̀lẹ́yọ̀ ajé òkun ọ̀ni ó kọ́lé òtútù kọ́tọ̀ rírin sáàfin baba nílé baba lóko baba ní ọ̀làárọ̀ baba ní ọlọ́sàn baba ní ọlálẹ́ baba ló tún ṣe lóru gànjọ́ mọ́ gbọ́ mi bọ́ làbárè. òtítì ẹ̀rìn kílẹ̀ mi àlàkọ́ máa pààrà dodo bí ìdẹ̀ ọmọ aríwo bìsàlejò ọmọ ológun bẹ̀bẹ̀ ọmọ òrólòkù ilé ọmọ gíẹ̀sì ọ̀lẹ́ran tútù ọ̀lẹ́ran gbígbẹ dídákẹ́ rẹ ogun ní àìsọ̀rọ̀ rẹ gan ìjàngbọ̀n. bàbá ẹ̀dẹ́kun ẹ jọ̀ọ́ onírìṣà kẹrin sìdọ̀ bàbá ẹ sáà mọ̀ wò wọ́n lóye ọmọdé ló ń ṣe wọ́n o wàláì. bí wọ́n bá wọn bí yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo tangaran ẹ sọ fún wọn pé ọlọ́ládé akékaka ni akékaka kọ́ lọ́rọ̀ ó pa bọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni pẹ̀rí pọ́gbọ́ ọlọ́rọ̀ ó ṣe ni. ẹ mọ bá mi bọ̀ nírònà èmi tí mo ń bọ̀ nírònà tọmọdé ilé sá kíjokíjo tágbàlagbà ń sáré wọ́n gbé bẹ́jọlẹ̀ wọ́n ní sọ́lọ́ládé tó ń bọ̀ yìí bó bá dé ṣé kò ní di wòrò ẹrẹ́. ifá máa fọ́ ọ́rẹ́ ifá ní bọ́lọ́ládé bá dé àdógún àìdé rẹ̀ gangan ní ìjàngbọ̀n. dídé tí mo dé ìjà kọ́ ìkìlọ̀ lásán ni mo wá ṣe mò ń padà bọ̀ nírònà ẹ̀gbọ́n mi bí gbogbo mùtúmù wà.